ilahi ọlọ́run ọba o inna nas'aluka al-khayra ọdún tuntun la wà nú ẹ̀ 2026 la wà nú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé gbogbo òbí yòówù tẹ́ lè wà inú mọ́tò inú márúwá lórí ọ̀kadà inú ọ́fíìsì nìkan lè jókòó sí ni àdúgbò kan lè pété rédíò ni ìdí òfin kan lè pété rédíò ni rí báyìí àwọn ọlọ́run àwa mẹ̀kúnnù alágbára kankan àmọ́ àwa ń bẹ̀ lọ wọ ọlọ́run má sà sóore fún wa ní ọdún yìí àmín kún èyí tó ti ṣe fún wa má sì ṣe lórí ẹ̀dẹ́ àmín wa siyadatul baraka wájà àlùbáríkà wa ó lékún ọlọ́run má jẹ́ ó dínkù ọ̀rọ̀ tá a sọ tá àlùbáríkà ó fi gbàdàmú lára wa ọlọ́run má jẹ́ ó tẹnu wa jáde ọlọ́run àmín ìwíkúwí ìsọkúsọ má jẹ́ ó jáde lẹ́nu tiwa àmín má ṣe wá láàfà ó tún dé yóò tún wíwíkúwí nù ramadana ní ń bọ̀ yìí ọlọ́run jẹ́ oṣooju wa àìmọ́ tí ó tún ṣẹlẹ̀ wọ́n lè pẹ́ ni wọ́n bá jẹ́ ẹ̀kọ́ tútù tó sì tú mílíìkì sí tó fọpọ̀ ọ̀dọ́ dáràn kàfàrà bóyá yìí wọn látún gbọ́ lọ́dún ya ìmọ̀ wọ́n ti ń ṣàjọ lọ́wọ́ nísìn. wa siyadatul baraka wa sa'ada ìwọ ọlọ́run à ń fàlékún àlùbáríkà lórí àjẹǹjẹtàn rẹ ní ìjẹba òun afẹnusẹ̀mí ayé wa lọ́dún tuntun yìí àtẹ̀ríire àtọ̀dọ̀wọ́ ọlọ́run à ń fẹ́ nínú ọdún tuntun yìí. wa tawfiqa àti finise kòńgẹ́ ìwọ ọlọ́run orí rẹ kòńgẹ́ ìwọ ọlọ́run àrètí ẹ̀ pẹ̀lú dáadáa fi amin jadidin nínú ọdún tuntun àwọn àánú ẹ̀. anta ilahuna alladhi la tansana ìwọ ọlọ́run lọ́ba wa tí ó gbàgbé wa ọmọ ìyá gbàgbé ọmọ ìyá ń jọ mí tìwọ ọlọ́run kọ́ ọ̀rẹ́ gbàgbé ọ̀rẹ́ ń jọ mí tìwọ ọlọ́run kọ́ ọ̀gá gbàgbé ọmọ ṣẹ́ ní wallahi ǹjẹ́ kò tí tó kọ́ bí 3 months báyìí mo ti gbàgbé ìwọ ọlọ́run tiẹ̀ kọ́ wa anta khalaqtana ìwọ ọlọ́run ìwọ náà lọ dá wa ìwọ lọ dá wa wa anta tuhdina ìwọ ọlọ́run ìwọ náà lọ ń fọ́nà àmọ́ wa ló jẹ́ àsọnù ló jẹ́ àmọ̀túnlọ́tún ló jẹ́ àmọ̀sí ló ṣe owó tà ní Muhammad mawala sallallahu alaihi wasallam wa anta tut'imuna ìwọ ọlọ́run ló ń fún wa ló ń jẹjẹ bí ẹ bá ṣe ìwọ ọlọ́run ni ẹni àlòkàn yìí ebi ń pa àwọn èèyàn ìwọ ọlọ́run sì ń fún wa jẹ wa anta tuzkina orí òun fún wa jẹ òun fún wa mu wa anta tumituna ẹni kú bá kan ìwọ náà ló ń pa wọn wa anta tuhyina ìwọ ọlọ́run ẹni ọba ni wọn sẹmí lọ àwọn náà là ń sẹmí níjẹ́ a máa dúpẹ́ fún ọlọ́run pé tó ẹni kú bá kan òní ó kú àwọn tá a ti kú o sì tún ní a máa bẹ. فلا تنزانا طرفة عين في هذا العام wọ́lọ́n bí ká wo bí ká gbójú kó ká ṣẹ́jú ká padé pè ká sì tún là má jẹ́ gbàgbé ìwọ ọlọ́run ó ṣẹlẹ̀ sí wa nú ẹ̀ ọlọ́run dákun ṣàánú wa. ayyuhal umara agbẹ̀yìn aláṣẹ ayyuhal umara agbẹ̀yìn olórí ẹ̀yin tó ṣe pé bẹ́ẹ̀ bá là gbọ́dọ̀ jáde lọ́la ẹnìkan sì ní jáde apèyìn o madha nuridu bina kí lè fẹ́ fún wa báyìí ọdún tuntun la wà yìí khayran aw sharran oore lè fẹ́ fún wa nínú ìta tó bọ́ sí yìí ni àbí ìta ń lò ó bọ̀ ní náà ni àbá ìrídìí àìrí mu àìrí náà yìí lónìí sharran ní aburú yìí náà látùmọ̀ lò lọ. Darran aw naf'an èwo lẹ fẹ́ fún wa ẹ̀yin ìjọba tẹ́ ń darí Nàìjíríà ẹ̀yin ìjọba tẹ́ ń darí state kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin ìjọba alábẹ́lé gbogbo yín là ń bá sọ̀rọ̀ lónìí. ìnira náà lẹ tó fẹ́ fún wa nù 2026 yìí ni àbá ṣàǹfààní nínú ẹ̀ àbí ń léèrè o àwọn náà ń gbọ́ bí wọn ò gbọ́ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn ń gbọ́ àwọn náà wọ́n ń gbọ́ òun. Ni'man aw azaban ìdẹ̀ra láàrin inú ẹ̀ ní àbíyà tààtún jẹ́ bọ̀. Ma sa'ida man sa'ida ẹni ó ṣe rírí ọ̀dá oríire ṣe illa bi mukhalafati hawa'u bí bá sì pé ọ̀yàpá ìtẹ̀léfẹ̀ẹ́ ẹnu pé
ṣètánì ò ní kó bá mi ńlọ kírun ó yapa fẹnu ni wala shakiya man shakiya ẹni ó sì ṣe rí ibú ọ̀dẹ́ rí ibú ṣe ọ̀rọ̀ ló kéré ibú bẹ́lòmíì ìsọkúsọ ọ̀rọ̀ ìwíkúwí ìdántí ọ̀dàálẹ̀ ìtakò ọlọ́run ọba tó dá gbogbo nǹkan kí ẹ sì tún máa takò ẹni ó ṣe rí ibú ọ̀dẹ́ rí ibú ṣe illa bí ìfẹ́ dúníyàwó ìtẹ̀lé nípa ayé rẹ̀ ní tẹ̀lé òun náà ni ìpè yes níta bá ń ṣẹlẹ̀ àwọn náà máa ṣe bàbá dọ̀hún ká máa lọ yàn ó ìsọdí kóòtù ayé tẹ́ gbà lọ́ọ̀yà ọlọ́njọ́ dá fún gbogbo àwọn lọ́ọ̀yà wa ẹjọ́ tí ó pa àwọn mọ́jẹ̀mú gbé lọ bá wọn. àmín. la ilaha illallah. àmín. ẹ sì sọ ọlọ́run di báwọn fa'rid nafsak an kulli mubtilati ọmọ ìyá mi sẹ́rí ara rẹ sẹ́rí ẹ̀mí rẹ kó mi gbogbo ohun tí máa bà nǹkan jẹ́ àti ohun tí bàyàn jẹ́ gbogbo ohun tí jẹ́ bàjẹ́ kó ń bẹ̀. wa kullu akhlaqi qabihin sẹ́rí ara rẹ sẹ́rí ẹ̀mí rẹ kó lọ́dún tuntun la wáyé o bóyá ìta lùgbẹ̀yìn ni o wọ́n jẹ́ kó ká ọmọ pẹ̀lú tó tún bá bọ̀ tí ọ̀dà o. wa kullu akhlaqi qabihin àti gbogbo àwọn àwà tó burẹ́ wà pé àfà ẹ̀yin náà lè ń sọ ọ̀rọ̀ báyìí ẹ sì lè ké Kùránì ẹ̀yin náà lè ń sọ ọ̀rọ̀ báyìí ẹ sì lè mọ kéwú ládùúgbò yín kọ̀ọ̀sẹ́ ní ọmọ kéwú tó yín mọ́ àfà lẹ́nu yín náà lélẹ́yìí ti jáde àfà àwọn tó kọ́ yín ọ̀sọ́rú eléyìí ń bọ̀ lẹ́yìn tí tó wá ṣe ìtaánì kó ẹ̀yìn kéwú ni. يأمر الناس بالمعروف مجتهدا. àfáà tí ń pa gbogbo àwọn èèyàn láti ẹgbẹ́ ẹ máa ṣe rere ẹ máa rìnrìn re ẹ máa hùwà re ẹ máa sọ̀rọ̀ re ẹ máa jáde re ẹ máa láníyàn re ẹ máa gbàyàn lámọ̀ràn re ó pè wọ́n àfáà ni. وإن رأى عاملا بالمنكر انتهرا. àwọn bá ti ń pààyàn lọ́sẹ̀ máa ṣe dáadáa bá tún dé àfáàwò ó níbi àwọn náà tún jòkó lóru. فابدأ بنفسك bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ara ẹ̀ àfa. قبل الناس كلهم فأوصيها واتل ما في سورة البقرة. tọ́ ajúwe ẹ̀ fún ọ́nu gbogbo tó ń bá sálọ̀ kí Suratul Baqara sọ́gbọ́ ọ̀ọ́kàn. وإن أمرت ببر ثم قمت على خلافي لم تكن إلا من الفجر. خلافي لم تكن إلا من الفجر. àwọn afáàtànà wọn sọ̀sọ̀kúsọ ni wọ́n ṣẹ́kù lórí pa wọ́n fi ṣẹ́kù láfi ń fọlá wọn bẹ lọ́hùn láfi gbé bí àwọn afá kẹ́lẹ́ lèmi náà mọ̀ sí bí bàbá wa bá gbọmọ òun lèmi náà mọ̀ sí bí òun wà sí àgbáyé òun lèmi náà mọ̀ sí wọn ò wíwí kúwì ni wọn ò sọ̀sọ̀kúsọ ni ẹni bá ti wá ní mà tó jókòó lórí àga kan tí wọ́n kàn fún wọn tí wọ́n ń yí sí ìyí sọ̀hún tí wọ́n ń wíwí kúwì ń bẹ̀ tí wọ́n retí pé ọkẹni tí ó yí àwọn padà ọgbà gbé ni. man qala la yura mithli alayhi waylun fa waylun. man qala la yura mithli. gbogbo ẹni tó bá jókòó bì kan àbọ̀bọ̀ láàrin àwọn kan àbí bẹ̀m̀bì tọ́lọ́hún ni ọmọ gbé bẹ́ẹ̀ ń wọ́n ń ṣe fáàrí láàrin àwọn tó kó rọra pé irú wa yìí kéwù tá a mọ̀ kò sẹ́ni ọ́ mọ̀. alayhi waylun fa waylun. man qala la yura mithli. alayhi waylun fa waylun. alayhi waylun fa waylun. ọmọ kéwù fáwọn òfin wa ń sọ pé adìẹ lẹ́nìkan ó ní ìyẹ́ bíi tẹyẹ ẹyẹ ń fò àmọ́ wọn ò lè fò àmọ́ wọ́n lè fò gbogbo ọ̀rọ̀ ló lè sọ kò síbi wọ́n pè ọ́ sí yes àwọn àgbákò ọ̀rọ̀ àwọn àdánwò ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n gbọ́ tí wọ́n pè la ilaha illa sáà fáàsì làwọn wọ̀nyí kọ̀mọ̀ ní dá fáwọn eléyìí gbogbo ẹ̀ lọ́kẹ́nu tiẹ̀. man qala la yura mithli alayhi waylun fa waylun.
من قال لا يرى مثلي عليه ويل فويل. irú rẹ̀ pé gba ọpẹ́ àìmọye ọ̀kántébù ní irú rẹ̀ tí ń bẹ láyé bọ̀ọ̀bá kan wọ́n ní wọn náà mọ̀ pé àwọn yẹn ní ìmọ̀ ọ̀kan tún ní afá kan tún ní ẹ̀wọ̀n ló sì rọra wọjà lábí àlọ́ra jókòó jẹ́jẹ́ mi wọ́n ti ń ranjú tó ń pé kò sí ń tẹ́ẹ̀mà òun wíwí kú wí ó sì ń pé kò sí ń tẹ́ẹ̀mà ọ̀n sọ̀tọ̀ kú sọ láyé ó sì ń pé kò sí ń tẹ́ẹ̀mà máa ń kọ́ lálẹ́ ìwọ̀n àmì ìsìnlẹ̀ irú rẹ̀ ń bẹ gbọ́gbà bàbá ti péré ibú lónìí àìmọye ibú tó tójú jẹ lọ. من قال لا يرى مثلي. àwọn kan bẹ lẹ́wọ̀n tán bá àti ń sàbí àbí ọlọ́run wọ́n sàbá wa máwọn tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ jáde o àwọn kan bẹ lẹ́wọ̀n kọ́ bá àmàpá burú tó ju tiẹ̀ lọ ń bẹ. من قال لا يرى مثلي. ọgbọ́n àfa àwọn kan bẹ lẹ́wọ̀n sẹ́ táwọn pé ọlọ́run jẹ́ káwọn jáde mi o àwọn gbádùn ayé àwọn bíbá oúnjẹ ìbáṣẹ̀wà olómi náà ni àwọn ṣáà ń jẹ time to time kí ló ń fẹ́ lọ dé bá ń lé ẹnìkan sì gbọ́dọ̀ mọ́jọ òun òde gbogbo tètè yọ̀ òun jáde lórí ọ̀rọ̀ tí wọ́n mọ́wọ́ àwọn kan sì gbé bẹ́ẹ̀ làwọn ó kú sí kọ́ bá mọ̀ pé eré ibu ti ò tó tàwọn ohun ọ̀rọ̀ wo lọ́mọ ń sọ kéwu wo ló ké alibarika ni ọ tọrọ alibarika làwọn àtàná tọrọ sí kéwu wọn tí wọ́n ké kèsì pé wọ́n fi ń da yéérú kèsì pé wọ́n ń wíwì kúwì kèsì pé wọ́n gbé òun ìwọ̀n tí wọ́n ń sáré kónú ọkọ̀ tí wọ́n lọ̀lú bí ọgbọ̀n mẹ́ẹ̀lì lọ́wọ́ bẹ̀bẹ̀ pé ẹ̀dàkùn ṣàánú kèsì bẹ́ẹ̀ ọ̀rọ̀ ló ti wọ débẹ̀ mu ìwíkúwí tó wí ló ti ọ débẹ̀ mu ta ni ó mú mi wọ́n sì ṣetán wọ́n làwọn ó mú ọ lẹ́tà dé kálukú ó ṣe wọ̀